Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin wa. Ètò Yorùbá pọ́nbélé yín lógbòde. Òǹkà Yorùbá ni a ó tún tẹ̀síwájú lórí ẹ̀ lénìí. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú orúkọ mi yí padà. Táyélolú Èjìrẹ́ ni mí, ọmọ Ajíjà bí onígèrè, ọmọ ọkọ̀ gbèjà lódò gbàgèrè tí ó gbàjà lódò tí gèrè ṣe. Olú ọ̀lẹ́ bàbá mi òjé ọmọ òjé ni mí. Òjé ìpẹ́tù owó àwọn onípẹ̀ àárọ̀ owó kì í ránró. Àwọn ìmẹ́ni kúrò nítòwú. Ọmọ Ajílálọ̀ ọ̀ṣọ́ ọmọ Ajíwọ́ gbúdá gbé egbìn yẹn nílé bàbá mi. Ilé ìyá mi ọmọ afọ́fọ́rá gamboro ni mí. Èmi lọ́mọ afọ́bárẹ́gún akálejò má bàa jẹ, ọmọ ọ̀wá lánàá ọ̀báyé ọ̀wá lónìí òsì nǹkan tó jẹ, ọmọ afọ́bárẹ́gún akálejò má bàa jẹ. Èèyàn kì í nílé ìyá kúkú má kúkú nílé bàbá. Tẹ́ ẹ bá bí léèrè máa rí gbogbo orígun mẹ́rìndínlógún Ìbàdàn náà ti bá wọn tán. Àìfètémété Aiferomero ló mú ọmọ ìyá mẹ́fà kú sí oko ẹgbàafà. Òwe ni nílẹ̀ Yorùbá. Kí ni àmọ́ mẹ́fà? Olóyìnbó máa pe mẹ́fà ní 6. Ǹjẹ́ ẹnì kọ́kọ́ nu wọn ti ronú sí kí ni jẹ́ ẹgbàafà? Ẹgbàafà. Ibi ẹgbàafà yìí láti mú òǹkà wa tá a fẹ́ kọ́ lónìí. Ẹgbàá. Tá a bá fẹ́ ṣe nǹkan tó lóyìnbó pè ní etymology breakdown ìfọ́kalẹ̀ ẹgbàá, igba, mẹ́wàá, ìsúnkì àti ìròpọ̀ orúkọ mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n bá débi ẹgbàá. Ibi mẹ́wàá yìí àti ibi igba yìí ló mú ẹgbàá wá. Ìtumọ̀ ẹ̀ ó ní pé igba lọ́nà mẹ́wàá ó ní ẹgbàá kan. Tọ́ba ní ọgbà ẹgbàá 2000 ní jẹ́bẹ̀ ẹgbàá 2000. Tọ́ba sọ pé ẹgbàajì, ẹgbàá méjì, kí ló jẹ́ ẹ̀? Ó jẹ́ ẹgbẹ̀rún méjì lọ́nà méjì. Òní wọ́n pè ní 4000. Lórí Yorùbá tòní a lè pè ní ẹgbẹ̀rún mẹ́rin. Ẹgbàáta kí ni ó jẹ́? Yóò jẹ́ 2000 lọ́nà mélòó? Yóò jẹ́ 6000. Ẹgbẹ̀rún mẹ́fà. Ẹgbàáta nìyẹn. Ẹ fún mi kí ni ẹgbẹ̀rin yóò jẹ́? Gbogbo àwọn padà síbi ẹgbàafà tí ó mú kí àwọn ọmọ ìyá mẹ́fà kú sóko ẹgbàafà yìí o. Ẹgbàárin ńkọ́? Ẹgbàá mẹ́rin yóò jẹ́ ẹgbẹ̀rún méjì lọ́nà mẹ́rin yóò jẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ. Ẹgbàárùn yóò wá jẹ́ ẹgbẹ̀rún méjì lọ́nà márùn-ún, which is lédè Òyìnbó yóò jẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá. Ẹgbàafà. Ẹgbàá mẹ́fà. Ó yẹ kẹ́ wá mọ̀ pé ẹgbẹ̀rún lọ́nà mẹ́fà. Mẹ́fà tí ṣe ẹgbẹ̀rún méjì méjì lọ́nà mẹ́fà 2006 yóò wá jẹ́ ẹgbẹ̀rún méjìlá. Ẹ wá padà síbi òwe yẹn tó sọ pé àìfètémété Aiferomero ló mú kí ọmọ ìyá mẹ́fà kú sóko ẹgbàafà. Ẹgbẹ̀rún mélòó ni wọ́n lọ ní torí ẹ̀kú yẹn? Ẹgbẹ̀rún méjìlá. Ó yẹ kó fi èèyàn méjì àbí èèyàn kan síbi oko yẹn kí àwọn márùn yòókù lọ ṣiṣẹ́. Èmi ò lè dúró, ìwọ ò lè dúró, kí gbogbo ọ̀yà wà ń bẹ̀ ní gbogbo wọn fi kú lóko ẹ̀bà ní torí pé kò sí ẹni tí ó ṣiṣẹ́ láti rà wọ́n kó lóko Ọ̀fà. Wọ́n fi wọ́n yáwó ni. Ni wọ́n sọ pé àìfètémété Aiferomero ló mú ọmọ ìyá mẹ́fà kú sí oko ẹgbàafà tí ṣe ẹgbẹ̀rún méjìlá owó ẹyọ. Tí wọ́n bá bí ń kéè ló ní ẹgbàá kan 2000, ẹgbàá méjì 4000, ẹgbàá mẹ́ta, ẹgbàá mẹ́rin 8000, ẹgbàá márùn-ún 10,000, ẹgbàáfà 12,000.
mo rò pé ó yé wa ibi tí a ó ti kó tí a ó ti so ẹnu àpò ètò wa kọ́ lónìí lórí ètò òǹkà Yorùbá lórí ètò Yorùbá pọ́nbélé nìyí. Àṣàmú kan rílé bàbá rẹ̀ a ní rè lọ ìjà tó lọ tí ò dénúbú a sì ní rè lọ kọ̀ǹkọ̀ tí ò dé sàlẹ̀ òwò. Àwọn láàmú wá ẹ̀yin láàmú bá kí gbogbo ọjọ́ mọ́ fa ìkúdẹ́gbẹ̀rá ó dàbọ̀.